bàbá ló mọ́tà ẹ̀ ní parẹ́ o. Lọ́wọ́rọ́. Wọ́n bu ọ̀rọ̀ kan jẹ́ ọ̀rọ̀ wèrè táwọn àfáà yà lórí social media. Ẹ̀yin àfáà wa lẹ fà o. Ẹ̀yin lẹ fà. Nǹkan méjì ni ẹ bá yanjú. Ẹ yanjú hierarchy. Ẹlẹ́ẹ̀kejì tó bá dijú áfúlà tẹ́ máa ń sa áfúlà fọmọ ẹ má máa fi sàádà lé ẹ lọ pẹ̀lú rọrùn mọ́. Ẹ máa fi pè lélẹ̀. Wàsáwọ́ lè máa tà bẹ́ẹ̀ iná lẹ́kọ̀ọ́ lókè tó rà wọ̀kọ́ lóhùn mọ́ rà iná lílé fana Bàbá mi mọ́sà ẹ máa fi èpè lélẹ̀. Èmi a máa ṣe o. Bẹ́ẹ̀ ti ṣe fún wa nù. Sóòtọ́ ọ̀rọ̀ dáa. Mẹ́ta lè máa gbé aṣẹ́. Bẹ́ẹ̀ni. Ṣáádà lọ gbà lọ́wọ́ mi gbogbo téèyàn fi ṣe ló fi ṣe láyé. Àmọ́ tó tọ́ bá yà sí ìsọ pé kò sáwọn àgbààgbà mọ́ nǹkan ó sì ọ láyé. Bá ti wí fún un. Njọ́ tó bá yà sí ìsọ pé àbáwọ̀ ọmọkéwà kan mọ́nẹ́ẹ̀tì wọn ni ò ní jẹ́yàn. Mo sì jẹ́rìí Ọlọ́run bí ọba gba gbogbo ẹ̀ yọ gbà èyí tí mo sẹ́hùn. Gbogbo àwọn ọmọ tí wọ́n ti ya wèrè tí wèrè ń rùn lára wọn. Wọ́n yẹ pé ńgbà tẹ́ fún ní kátmọ́tò ṣàádà rẹ̀ tẹ́ bá àtàmọ̀ rẹ̀. Pẹ̀lú kìtìmọ̀tán àzímọ̀tán yóò rántí ọjọ́ áfúlà pé mọ̀mọ̀ jẹ́ ń ya wèrè. Torí pé tí Facebook fẹ́ kó ń kálukú dà lónìí, ìtí ó pa wọn lẹ́kún lọ́la ni. Òun kálukú náà wá fẹ́ trendy. Ẹ sì trendy ọ̀nà wọ́n ṣe lọ́ǹtì kẹ́ tó ra mọ́tò ni. Ádámù Alédákọ̀ ẹ̀. Ọlọ́run kò ṣe wá láàánú. Àmín. Tọ́rọ wá ti àádàbí ìgbà pé Mùsùlùmí nìkan ní bẹ láyé kọ̀sẹ́ lómi mà. Ọwọ́ àti wá dàbí ìgbà pé sáwà àfáà nìkan ni wọ́n fi áṣẹ́ pè ní. Tí ẹlẹ́nu wọn mọ̀ dùn ó ni. Tó o bá níbi tó o ti lè trend lọ kásà látùjọ mọ́sálásí lè yìn wọ́n ìkúkú tilẹ̀kùn bẹ̀. Kálukọ́ àbórí Facebook bá máa sọ̀rọ̀ dẹ́rẹ̀dẹ́n àwọn tó sì. Bí bàbá Gbódòfò ṣe pé ní Ẹ̀dẹ́ ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta. Láti ṣàdúrà pọ́lọ́run ó di ó jìnà síra wọn àti yóò sún mọ́ra wọn. Káì. Oríjọ́ náà mo wò à ń fi ń ṣàwàdà. Bàbá Gbódòfò ní mo mọ̀ ní bàbá àti màmá. Bàbá wa Sultan lọ́wọ́ ìzìn táwọn náà ó tún wí wọ́n ní bàbá mọ̀ ń bẹ̀ àti ìyá. Àwọn ń ṣe ládùúgbò àpọ́lọ́hún ó di Ọlọ́run ò ní súnmọ́ra wọn àbí bó ṣe súnmọ́ra wọn. Wàsáwọ̀ lè máa tà. Àmọ́ bó ṣe sùn yìí náà dáa. Bàbá Hasbunallah. Báyìí náà lẹ́kọ̀ọ́ lè kí tó rà. Nǹkan méjìlá wa ṣe ń bì. Ayyakumullahu. Àwa abáyín dúpẹ́. A sì wá wẹ̀ sí yín. Bẹ́ẹ̀ni. Wo ò ní lè sọ ni tí wọn náà bá wà nù. Ebe mi ti sọ tèmi nísìn. Wọ́n ti ẹ ọmọ gbénú rẹ. Wàsáwọ̀ lè máa tà. Bàbá Ìmámù Gàmbàrí. Báyìí náà lẹ́kọ̀ọ́ lè kí tó rà. Mo fi kí gbogbo kalẹ̀. Ẹ jọ̀ọ́. Ẹ̀yin náà ti wúwo tó ń tẹ́yàn lè fi kí gbogbo kalẹ̀. Ọmọ odò yín tó lùyàn. Bàbá wa Hasbunallah. Adamallahu hayatahu. Inú oríire ní káàfà ó ní base ó ní stand nínú ìlú tí wọ́n ti bí. Stand yín la wá wò. À ń tí wò látijọ́ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀. Àwa wò ó dòní. Àwọn èèyàn dẹ̀ ń wá kódà ẹni tẹ́ ẹ̀rọnú ń wá. Kò sí ń tọ́fà ẹsẹ̀ tí bàbá wa ló mọ́ta fi ṣe wá sí fún wa ni pé ẹ pé àmánà. Faqulu ma ra'ayna lil fana'i.
ọ̀rọ̀ tèmi ò lè pọ̀. Olúwa mi. ọ̀rọ̀ bàbá bàyá tí wọ́n sọ lẹ́dẹ Bẹ́ẹ̀ni. níjọ́ tí Alifatullahi fil ardi kú. ìgbà tí wọ́n ní kí bàbá bàyá ó ṣe wá sí bàbá bàyá wọn sọ pé ó yẹ ká máa béèrè pé kí lójú òkú ń kàn lọ́rùn bẹ́yìn rẹ̀ bá ti rí láyé ìní ó di ẹmọ bójú rẹ̀ ti rí lọ́rùn. Allah. onídìí ká ẹsẹ̀ mọ́ pé sọ́lọ́ ń kẹ́ bàbá yín àbí ọ̀kẹ́ bẹ́yìn ọba ṣàbòsí ló kù bẹ́yìn ti rí ó fi hàn pé Ọlọ́run kẹ́ bàbá yín. wàsáwọ́lì máa tàbí ìnáyíká lìkìtúrà. gbàgbàkúgbà. Kàyí. ká ní kéwú tẹ kí lọ́dọ̀ Sheikh Adam ẹ bá ti tọ́ọ̀nù ẹ̀ sódì ni tẹ́lí mi ilẹ̀ fẹ́ máa lò kò lè yẹ yín tó báyìí lónìí. Kàyí. a máa yẹ yẹn lóòótọ́ àmọ́ ó lè yẹ kó yẹ ẹ́ lẹ̀ẹ́lẹ̀. fọ̀kúnlù mọ́ inú lè fana yìí. gbogbo èèyàn wá di ẹrú yín pé tí Friday báyìí lè tó tí n bá dé ọ̀dọ̀ àsìbúnàlá kí ni mà wí ná. Kàyí. bí sábà bá ní ọmọ lọ kí olókùú tí a ní ọmọ wà gbọ́ wá sí. láti ẹgbẹ́ bá wọn sàárà kan fún ọ ó ní ọmọ kàlá rẹ̀ agreed kò sì pé ọmọ lọ bí ń súná ọmọ. àmọ́ ní ọmọ kàlá rẹ̀ àgbà fún wọnà ọ̀fẹ́ sàárẹ̀ ni. wọ́n wá tún ní kó ọmọ lọ bí olókùú tí a tún ní ọmọ lọ gbọ́rọ̀ Ọlọ́run. oníkálukú wa ń sáré pé àfi ká tètè pé àdéhùn tí ń bẹ láàrin wa. bàbá wa ló mọ́tà ẹ̀ ní parẹ́ o. lọ́wọ́rọ́. wọ́n bu ọ̀rọ̀ kan jẹ́ ọ̀rọ̀ wèrè táwọn àfáà yà lórí social media ẹ̀yin àfáà wa lè fà o ẹ̀yin lè fà nǹkan méjì ni ẹ bá yanjú ẹ yanjú ayéraki ẹlẹ́ẹ̀kejì tó bá dijú áfúlà tẹ́ máa ń sa áfúlà fọmọ ẹ má máa fi sàádà lẹ́yìn lọ pẹ̀lú rọrùn mọ́ ẹ máa fi pè lélẹ̀. wàsáwọ́lì máa tà bẹ́ẹ̀ iná níkà lìkìtúrà. وكل راعٍ للفناء. bàbá mi mọ́sà ẹ máa fi èpè lélẹ̀ èmi a máa ṣe o. bẹ́ẹ̀ ti ṣe fún wa nù. so tọrọ dáa. mẹ́ta lè má gbé aṣẹ. bẹ́ẹ̀ ni. ṣáádà lọ gbà lọ́wọ́ mi gbogbo téèyàn fi ṣe ló fi ṣe láyé. àmọ́ tó tọ́ bá yà sí ìsọ pé kò sáwọn àgbààgbà mọ́ nǹkan ó sì ọ́ láyé. bá ti wí fún un. njọ́ tó bá yà sí ìsọ pé àfàwọ̀ ọmọkéwà kan mọ́nẹ́ẹ̀tì wọn ni ò ní jẹ́yàn. mo sì jẹ́rìí Ọlọ́run bí ọba gba gbogbo ẹ̀ yọ gbà èyí tí mo sẹ́hùn. gbogbo ọmọ tí wọ́n ti ya wèrè tí wèrè ń rùn lára wọn. wọ́n yẹ pé ńgbà tẹ́ fún ní khatmatu ṣàhádà rẹ̀ tẹ́ bá àtàmọ̀ rẹ̀ pẹ̀lú kìtìmọ̀tán azimọ̀tán yóò rántí ọjọ́ afúlà pé mọ̀mọ̀ jẹ́ ń ya wèrè torí pé tí Facebook fẹ́ kó ń kálukú dà lónìí ìtí ó pa wọn lẹ́kún lọ́la ni òun kálukú náà wá fẹ́ trendy ẹ sì trendy ọ̀nà wọ́n ṣe lọ́ǹtì kẹ́ tó ra mọ́tò ni. Ádámù àlédákọ̀ ẹ̀. Ọlọ́run kò ṣe wá láàánú. Àmín. Tọ́lọ́ wá tẹ̀ á dàbí ìgbà pé Mùsùlùmí nìkan ní bẹ láyé kọ̀sẹ́ lómi mà. Ọwọ́ àti wá dàbí ìgbà pé sáwà àfáà nìkan ni wọ́n fi áṣẹ́ pè ní. Tí ẹlẹ́nu wọn mọ̀ dùn ó ni. Tó o bá níbi tó o ti lè trend lọ kásà látùjọ mọ́sálásí lè yìn wọ́n ìkúkú tilẹ̀kùn bẹ̀. Kálukọ́ àbórí Facebook á máa sọ̀rọ̀ dandan àwọn tó ṣe é gbọ́ àti tí ò ṣe é gbọ́ ṣùgbọ́n o ẹ má gbàgbé o àwọn House of Representatives wọ́n ti pass law o cybercrime máa mọ tọ́ ọba dáko èèyàn tí wọ́n bá ilé mú ọ májísítètì ọkọ̀ ní kí wọ́n lọ fi ó sí oṣù mẹ́fà kí wọ́n fi parí ìwé rẹ̀ ní Federal High Court. Wọ́n sọ fún wọn nílùú wa tọ́ ọba lè sọ̀rọ̀ bọ́wọ́ má pè mí o
tí wọ́n bá lè sọ pé ẹnu ló kó bọ́ máa lọ ọlọ́run sìn ọ́ bọ́ ọ bá gbowó títí ọ̀dáhùn tí wọ́n bá mú ọ àlèdásí wọ́n tí wọ́n bá ti lè pé ẹnu ló kó bọ́ cyber crime ọlọ́run sìn ọ́. àlè bu àfa lára rẹ̀ ń bí eléyìí. bàbá tí wọ́n relé rahimahullah rahmatan wasi'a. iṣẹ́ tí wọ́n la jókòó tì ọlọ́run dẹ̀ stamp ẹ̀ pé mo tẹ́wọ́ gbaṣẹ́ rẹ̀ ìlọ́fà ntíkéwù fi dìran nínú ilé yín ẹ̀gbọ́n wa dítàbúrò lọ. sayọ̀ìdùnláwò kò láàmì ní ọmọ wàṣàyẹ́yí sí fún ilé ọmọ kọ́ọ̀dì fa alẹ́ wàṣàyẹ́yí sí fún ilé ọmọ kọ́ọ̀dì fa alẹ́. olórí èéta wa bá yín dúpẹ́ sí lẹ́yìn pé ọlọ́run satifáì ìfi ayé lẹ̀ bàbá wa ìmà pẹ̀lú pé wọ́n fi ọmọ tó yanjú lẹ̀ torí bàbá rí mọ́kọ́ àáfàá gbogbo ayé ni bàbá wa Gbódòfù káì. àáfàá gbogbo ayé tó ń kálukú wa náà ń kẹ́kọ̀ọ́ lára wọn àti àwọn tí ọlọ́run tó wá fi sọ́pọ́ọ̀tì wọn tílẹ̀ òfin mìmọ́ yín lẹ́sẹ̀ ọlọ́run tó wá pa bàbá wa wọlé sùn lọ́jọ́ tílẹ̀ ṣàdéhùn pé ẹni tó bá dénú òun ní jẹran rẹ̀. níjọ wọn bilẹ̀ léèrè pé ọlọ́run ní mímí àkàlà kí ni a kún wà fi àánú ìdùnkún wà mí ní àánú kùrìjùkún dárẹ̀tàn òkùrọ̀ ìwọ lẹ̀ ṣé gbogbo ohun tí wọn bá ti kó sí ọdún náà lọ́mọ jẹ́ olóhùn exempt èèyàn mẹ́wàá olóhùn ní jẹ mẹ́wàá. fàṣírà tó látẹ̀bùlà àjíṣà do ọ̀run. ilẹ̀ ní ìní jẹran èèyàn mẹ́wàá. mi ni mọ́mọ́ta. màmá yà ọmọ ìjùmọ̀ a. ẹni wọn bá lè dọ́dọ̀ mi jọ jímọ̀ ìní jẹran rẹ̀. ẹni tó bá jẹ́ pé dọ̀mọ́nù rẹ̀ yálà ẹ̀mí rẹ̀ bọ́njọ jímọ̀ wọ́n sin lọ́jọ́ sátọ̀dé ni àbí ẹ̀mí rẹ̀ bọ́ lálàbísì wọ́n sin lọ́jọ́ jímọ̀ tó bá ti lè gbé jímọ̀ dọ́dọ̀ mi ní jẹran rẹ̀. mi ni màmá yà ọmọ ìjùmọ̀ a. àwọn ìyá wa nìkan ní ẹgbọ́ lọ́n tóbi. ó ní mi ní jẹran rẹ̀ ẹni tó bá kú lọ́jọ́ jímọ̀ ìyẹn la bá bàbá wa dúpẹ́ pé lẹ́yìn pé ọlọ́run satifáì wọn pé wọ́n fi ọmọ rẹ̀ lẹ̀ wọ́n tún lọ ní ọjọ́ àlùbáríkà. wà ó mọ̀lẹ́ gáàsì. nínú àwọn tílẹ̀ lòun ní jẹran wọn ìní àlùgáàsì ẹni ọba nàbì jagun. wà á lè mọ. ọba nàbì jagun ni òkìsè wọ́n tọ́ wá kádà ní ìsìn tó ọlọ́run lọ́lẹ̀ haúsá ọtí wọn bá pa okú gbé. ẹlẹ́kẹta wà á límùn jẹ́ sáré dàálẹ̀ kásàdúrà lé lórí. wà á lè mọ ọmọ àzìnà ọ̀rọ̀. wà á límùn gbogbo onímọ̀ tí ì sèmọ̀ ṣèitán rẹ́lómi náà ọmọkéwù lóòótọ́ ṣùgbọ́n sọ ní márífà ṣé kéwù rẹ̀ ṣé ìmọ̀ ní bẹ́ẹ̀ mọ̀. ọmọ àzìnà. ọmọ àzìnà àwọn muazzin àwọn dàdánì tí wọ́n ń pèrun dàdánì náà tún pọ̀ oríṣiríṣi o. wọ́n wẹ́ lómi dáadáa láwọn ni dàdánì ni ó gbé wọn náà o láwọn ni wọ́n fi so mọ́ di òkú nínú jáànámà. ẹ dákun dàdánì tí ń repo sí jẹnẹrétọ̀ tí ń dẹ̀ ń jò tí ń fi ń lo ọ̀kadà. dàdánì tí ẹni ọmọ àka owó tí wọ́n á di 200 méjìlá tí wọ́n á pé 1,000 ni tí ń gbá méjì yọ irú eléyìí ilé ọ̀jẹ̀rẹ̀ rẹ̀ kúrò yóò tún jẹ pa. wọ́n nàbí yún náà. àwọn ànábì ọlọ́run. wàṣà ìdùn ẹni ọ̀tẹ̀ lánàbì lóògùn tí ọ̀darí wálé ilẹ̀ òní jẹ. wà á mi ló lè kọ́ gbogbo àwọn tí wọ́n bá gbé àlùkùránì lọ bí àwọn bàbá tí wọ́n ń bẹ láàyè tá a wà ilẹ̀ ní mi ní jẹran wọn. wàlímọ́rí àtú ìdámà tàti fi nífàásì a. wọ́n mọ̀ ṣèrú ọlá bẹ́ẹ̀ fún wa. gbogbo obìnrin tó bá kú tẹ́jẹ̀ bímọ ò tí ì dá lára rẹ̀ ilẹ̀ lòun ní jẹran. wà áhàlù sunnati. áhàlù súnà àti àwa áhàlù súnà. alásìnà áhàlù súnà.
bàbá àwọn táàdé yóò jókòó lọ́rùn kúlú aláwọ̀ owó ẹ̀yìn kan ẹ dákun tí gbogbo ẹ̀ bá dá kúlú aláwọ̀ jọ ní ìsìtẹ́ wá ní wọ́n mọ̀ ṣàdúrà fókù mọ́ àjẹbí ọ̀pọ̀ kú lọ́rùn àwa alùsùnà àwọn tí wọ́n ń pera àwọn alùsùnà lẹ́sùn bí alùsùnà àwa ni alùsùnà. Wa man qutila mazluma. Wa man qutila mazluma. Àtẹni tí wọ́n bá pa nípa àbòsí ilẹ̀ lóhùn ní jẹran wọn. Wọ́n á gbọ́dọ̀ fún mẹ́sẹ̀jì tí mo mú wá fún inú. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn ikú bàbá yín Ọlọ́run ní jáyé ọ̀sọ̀ kó ti tán. Àmín. Tọrẹ láṣẹ ilẹ̀ bẹ́ẹ̀. Specially ni bàbá wa Khalifa Sọ́ba Aliba Lagos State ni wọ́n pè mí pé ẹ̀yin súnmọ́ lọrin ẹjọ́ ọjọ́ wo lẹ́ẹ̀ bá mi lọ lọrin mo ní mo ti wà lójú ọ̀nà kí n wá bá wọn kí yín tẹ́ ẹ bá ti dẹ́kọ̀ọ́ àwọn lẹ́ẹ̀kọ̀kọ́ rí wọ́n láwọn ti sọ bẹ́ẹ̀ fún yín. Halidu Suti ó náà tún pè mí láti Àbújá ó ní kí n rí pé mẹ́sẹ̀jì yín mẹ́sẹ̀jì òun ó dé ọ̀dọ̀ yín tí ibà ṣe ti ń ṣẹlẹ̀ ó lóun ọ̀bá wá ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ mọ́ bá ń lọ ọ́fíìsì ṣẹ̀gbẹ́ gbogbo Islam àfi kẹ́ ẹ kún fàdúrà ó ṣe jẹ́ pé lọ́dọọdún tá a bá ti mọ́kà ní EFCC máa kó àwọn tí wọ́n kó yàn lọ mọ́kà. wọ́n tún ti wọ nákọ̀ nísìn wọ́n ti mú bíi mẹ́rin nù wọn wọ́n bẹ́ẹ̀ bí ẹ fa kọ́ọ̀bù sún wọn mọ́. nídìí bàbá ti mọ́kà dé akọ̀lé bàbá ti mọ́kà dé ara mọ́tò tí ó sì pé wọn ó jẹ́ èèyàn lọ́jọ́ ọ̀la. sáwà nìkan ni ebi ń lọ Cuba ebi ń lọ Brazil njó la gbọ́ pé wọ́n lọ mú wọn ebi ń lọ Jerusalem njó la gbọ́ pé wọ́n lọ mú wọn ó sì á jẹ́ pé ẹ fariwo lọ Mọ́kà ẹ fariwo dé ẹ tún máa fariwo lọ ẹ̀wọ̀n. ó yẹ kíjọba wà nǹkan ṣe sí i láti àtà lọ èyí tí ẹ fi ṣalága fún wa bóyá ni ẹ ti filẹ̀ nísìn mbẹ́ bí wọ́n dè mọ́ bí ẹran wọ́n tún ti ń sàyàn nísìn wọ́n sá máa ṣàdórí àwọn tá a gbowó owó tá a kú gbà ò tó nǹkan níta lè dá padà ní níta lè dá padà ní àwọn wọn sì pè á ẹni ọba ṣe wúrẹ́ mọ́lẹ̀ yọ sá fún un lóúnjẹ orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run bá wa yí padà Ọlọ́run bá wa yí padà pàápàá jùlọ tó bá ti bì lọ́sọ̀dọ̀ àwọn aláàfáà bẹ́ẹ̀ ṣe kó akọ́ yìí bẹ́ẹ̀ ṣe rè wá kọ́ yìí bẹ́ẹ̀ ṣe tọ́ wa kọ́ yìí kí ló wá rí tó kálukú wá dé station rẹ̀ tó wá ya wèrè. ṣé bó ṣe mú mi mọ̀ lọ́dọ̀ alájí àgbà ló ń ṣe ló ń lu rẹ̀. pápá jùlọ ẹ̀yin tẹ́ ń ṣe jálàbí. Ọlọ́run jẹ́ sọ̀kalẹ̀ ayọ̀ ni. èyí ti jẹ́. èèyàn lòun ò rí ṣe ó tún gba tẹlifíṣàn ló ẹ̀. ẹ dákun ṣe tẹlifíṣàn ló jò ó. ọ̀wọ́n abilé ìwé só ní plasma. ó sì gba plasma lọ rẹ̀. èèyàn lòun náà fẹ́ nílé lórí àbóhùn ti nílẹ̀ ilẹ̀ ló tún wá ní ọlọ́ta ibo ní ìtù wá nílé lórí. bàbá gbọ́dọ̀ fún àti gbogbo àwọn ohun tí bàbá wa bí ẹ̀rín nìkan jáyé o. Ẹ̀yin nìkan jáyé. Ọlọ́run ní padà lẹ́yìn yín o. Òní padà lẹ́yìn yín. lẹ́yìn ikú bàbá Ọlọ́run ní sọ dérédérédé o. Àmín ṣe o. kò wá ní fi ọ̀tá sáàrin yín. Àmín. alibarika anabi Muhammad. Àmín. kò ní tẹnu ẹnì kankan jáde pé bàbá tá à ń tijú nu o. à ń mú ńlẹ̀ fúnra wa o. Ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀. Àmín. ìkú ń bí àwọn àfáà tá a bá kú lọ́jọ́ Friday. wọ́n padà ká máa sọ pé ọmọ gbọ́dọ̀ fún lọ ilé ọkọ. Àmín. ọmọ gbọ́dọ̀ fún fẹ́yàwó. Àmín. ọmọ ṣíṣe lọ ilé ọkọ. Àmín. àti gbogbo àwọn tó kù bẹ́ẹ̀ ní ká máa rí. a máa rí i pé nítorí láwọn afọjọ́ tá a parí ìjà wọn sí báyìí Ọlọ́run mẹ́sà dánwò fún yín o. Àmín. Ọlọ́run jẹ́ tólé náà ró. Àmín. Ọlọ́run jẹ́ tólé náà ró. Ọlọ́run jẹ́ tólé náà ró. n tó dé bọ́ọ̀rọ̀ ẹ̀yin lẹ́kọ̀ọ́ ti dé bẹ́yìn náà nu. sàkọ́fì mo sọ fún mu n tó dé bá ọ ní ìsìn wọ́n làkọ́ bí bá bẹ́ẹ̀. Alhaji Abdul Fatai Asakavi mo ń lọ Mọ́kà kó náà rẹ ní ìsìn ọmọ pẹ̀rẹ̀ léyà ńlẹ̀. bàbá gbọ́dọ̀ fún múra tí ọba pẹ́ ẹ má lọ mọ́ o. ẹ̀yin ló kù tí ń dọ́rọ̀ dúró de báyìí o múra tí ọba pẹ́ tí ọba ti tọ́ là ẹ má lọ mọ́ o. gbogbo ìrìn àjò tẹ́lọ̀ táwọn ará lé wà máa pé wà láyà àbásù kú rí gbogbo tá a fẹ́ ṣe ṣe. àbárí ṣe Ibrahim tí ó sì lé náà lọ dá wàhálà alẹ́ ní ìsìn ọlọ́mọdé ẹ dá wàhálà alẹ́ o ọlọ́mọdé ẹ dá wàhálà alẹ́ o ọlá nàbí lọ́dọ̀ lọ. Àmín. gbogbo àwọn tí wọ́n ń wá àtàwọn tí ó tún máa wá ọlọ́mọdé alámàrí olùkàlùkù. Àmín. má jẹ́ tètè wá san fún wa o. Àmín.
orí mi náà ní ìyá láyé má jẹ́ àmì ó tètè kú ọlọ́run o Àmín. má jẹ́ tètè wá san fún wa o Àmín. ọlọ́run kó ṣàánú wa àbá tó ga ẹkú délé màmá ọlọ́run kẹ́ wọn o Àmín. ọlọ́run kẹ́ ogun wọn lápapọ̀ Àmín. alibarika náà mo kí balógun imam lẹ́dẹ̀ ẹ ṣe ìjọ máa kí olóògbé bọ́ ẹ̀yìn wa o Bẹ́ẹ̀ni. bàbá dẹ́dẹ̀ bí ọba jókòó àwọn ò lè jókòó Kódà wọ́n máa ń sáwà báyìí akéde. balógun nù Ẹnì ọlọ́jà ara yóò rí. wọ́n wà kọ́ọ̀sì mu Ẹnì ọlọ́jà ara ẹ yóò dìde rí. ẹjẹ àwọn ẹjẹ wo lọ ni wọ́n mọ̀ pé àwọn sórí ire Number 4 in command. níbi tó ti mú mi mọ́ nẹ́nu number 4 in command ní league of imam and alfas wálé lẹ́nu débi ká wá fojú parẹ́ kọ̀ dáa tó. Àwọn náà lè jìyà rẹ̀ lé. Kò tẹ̀ níyà tí ó fi jíá yóò mú mara náà ni ìyàwó ni ó fi jíá. Bí ọba fi ìyà jẹyìn àwọn tí ń bẹ lẹ́yìn wa ní ìbílẹ̀ fi ìyà jẹ wa. Ọlọ́run ó dúró tì yín o. Àmín. Ẹ ń sinlé àfa yín ọlọ́run ó jẹ́ wọn pèsè ẹ̀yin náà. Àmín. Ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. Àmín. Subhana rabbika.